Gbogbo àwọn olólùfẹ́ Ọmọbímpé ni wọ́n ti ń bá a yọ̀, wọ́n ń bá a dúpẹ́, wọ́n ń tẹ congratulation èèyàn sábẹ́ comment section rẹ̀. Oore wo ló tún wọlé tọ̀ Adébímpé wá tá a fi mú ròyìn nípa Adébímpé wá. Ẹ̀yin náà mọ̀ yìí pé Adébímpé èèyàn aya Lateef Adédìméjì, òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó jẹ́ yí pé tá a bá ń sọ̀rọ̀ àwọn tó mọṣẹ́ náà dájúdájú nínú àwọn obìnrin òṣèré orí ìtàgé ilẹ̀ wa. Ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Adébímpé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. Tá a bá mú lálákọ̀ọ́kọ́, a ó mú lẹ́lẹ́ẹ̀kejì. Tí ò bá sí lẹ́lẹ́ẹ̀kejì, ó dá mi lójú ó ṣeé ṣe kó wà lẹ́lẹ́ẹ̀kẹta. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo ìyàwó Alhaji náà lẹ́ẹ̀kan sára sí pé iṣẹ́ ńlá, iṣẹ́ takuntakun. Ṣùgbọ́n ká tó sọ tí à ń bá a dúpẹ́ sí, tá à ń bá a yọ̀ sí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wo YouTube channel wa, jẹ́ bá tẹ subscribe button, ikú aya, ikú ọmọ, ikú ọkọ kọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Oore tẹ́nì kọ̀ọ̀kan wa tó ń fọwọ́ tẹ̀ tó ń wò níwájú Ọlọ́run ọba yóò ṣe fún. Àwọn bá Adébímpé à ń bá a yọ̀, à ń bá a dúpẹ́ lórí ìwẹ̀jẹwẹ̀mu eléyìí tó ṣe lánàá òde yìí, lórí eré àgbéléwò míì eléyìí tuntun fi síta. Gbogbo àwọn ènìyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀, tó jẹ́ ẹni bí ẹni, tó jẹ́ èèyàn bí èèyàn nínú Nollywood ni wọ́n péjọ sínú Lẹ́kí tí wọ́n bá a yọ̀, wọ́n bá a dúpẹ́. Ẹ̀yin olólùfẹ́ Nollywood, olólùfẹ́ Lateef Adédìméjì, bákan náà olólùfẹ́ Ọmọbímpé, ẹ lọ sí comment section, ẹ bá a dúpẹ́, ẹ bá a yọ̀, ẹ tẹ congratulation Adébímpé.